A kí ẹ̀yin olólùfẹ́ wa níbi gbogbo tí ẹ bá ti ní oore ọ̀fẹ́ láti máa wò wá ní ìkànnì Hajara Malifa TV. Lágbára Ọlọ́run bá ní dolódì lẹ́yìn ara wa. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wọ́n ti fi ìròyìn kan léde wọ́n ní ọjọ́ 11 oṣù keje ọdún 2025 tá wà nínú rẹ̀ yìí ní àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ elétò ààbò ẹ̀ka tó rí sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìwádìí àti ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n tẹ ọkọ̀ létí lọ sí agbègbè kan ìyẹn tí wọ́n pè ní ọ̀nà Alábà ìyẹn ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní wọ́n rọ́wọ́ tó àwọn tí wọ́n jẹ́ afurasí adigunjalè àti ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró tó fi mọ́ ìbọn lọ́dọ̀ wọn. Ní ọjọ́ 11 oṣù keje ọdún 2025 ni àwọn gbọ́ wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fimú fílẹ̀ lórí àwọn wọ̀nyí. Lẹ́yìn ọ̀rẹyìn ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ó tú ẹnìkan tí wọ́n pè ní Rilwan Shittu ọmọ ọdún 24, ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Babátúndé Fẹ́mi ọmọ ọdún 37 àti ẹnìkan àti pé wọ́n bá àwọn ohun tó ní ṣe pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn àti ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró. Wọ́n ní agbègbè Alábà ni wọ́n ti rí ọwọ́ tó wọn nínú iṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n ní àwọn ṣe. Wọ́n rí wípé afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni àwọn wọ̀nyí àti adigunjalè eléyìí tí wọ́n ti ń da agbègbè náà láàmú lọ́jọ́ tó ti pẹ́. Àwọn ohun tí wọ́n gbà lọ́wọ́ wọn wà lákàtà ọlọ́pàá. Ní ìtẹ̀síwájú wọ́n ní àwọn wọ̀nyí wà lọ́dọ̀ àwọn, wọ́n ń ṣiṣẹ́ fún àwọn láti lè jẹ́ káwọn túbọ̀ mọ ibi tí àwọn tó kù wọn kí wọ́n wà. Gẹ́gẹ́ bí wọ́n sì fìdí ọ̀rọ̀ náà léde láti ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ìyẹn Hundeyin ló ti sọ wípé lẹ́yìn ọ̀rẹyìn wọ́n padà rọ́wọ́ tó àwọn kan eléyìí tí ó jẹ́ wípé wọ́n ní wọ́n tún bá ọkọ̀ bọ̀gìnì lọ́wọ́ wọn. Ní ọjọ́ 12 oṣù keje ọdún tí a wà nínú rẹ̀ yìí ní nǹkan bí ọwọ́ aago 7 òwúrọ̀ ni wọ́n ní wọ́n dé agbègbè kan eléyìí tí wọ́n ti padà rọ́wọ́ tó lára àwọn ọmọ afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn àti àmọ̀ra adigunjalè tí ìkan lára wọn jẹ́ Bello Aminu ọmọ ọdún 26 eléyìí tí wọ́n sọ wípé ó ti lọ sílé sọ́gbà àtúnṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí kó tó padà wá tún bẹ̀rẹ̀ sí ní ja olè. Wọ́n ní wọ́n bá ọkọ̀ bọ̀gìnì kan tí wọ́n pè ní Toyota Camry lọ́wọ́ rẹ̀. Wọ́n ní eléyìí tí ó jẹ́wọ́ níbi tí wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún pé lóòótọ́ àti lódodo òun jí ọkọ̀ náà gbà lọ́wọ́ ẹnìkan eléyìí tí ó forí káṣá ìdigunjalè àwọn. Ní ìbámu pẹ̀lú eléyìí ni ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá yẹn ní ìpínlẹ̀ Èkó ìyẹn CP Jimoh Moshood ló ṣe wá fi ọ̀rọ̀ léde pé àwọn ò ní bẹ̀jù gbẹ̀gbà láti gba àwọn ọmọ gọ̀fẹ́ láàyè ní agbègbè náà. Ní ìtẹ̀síwájú ìrọ́wọ́ tó àwọn tí wọ́n jẹ́ ọmọ adigunjalè àti ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí la gbọ́ pé ní ọjọ́ 15 oṣù keje ọdún tá a wà nínú rẹ̀ yìí ní nǹkan bí ọwọ́ aago kan ìyẹn òru ni wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tó ní sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwádìí àti àkànṣe iṣẹ́ ó ní wọ́n kúrò ní agbègbè wọn tí wọ́n tẹ agbègbè kan létí ìyẹn ibi Ìkòròdú ìyẹn ní agbègbè Ìkòròdú. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní wọ́n rọ́wọ́ tó ẹnìkan eléyìí tí wọ́n pè ní Ọmọ́táyọ̀ Ìwájọmọ ọkùnrin àti eléyìí tó jẹ́ gbajúgbajà adigunjalè ni. Wọ́n ní ìtẹ̀síwájú yìí ni wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ ìbọn lọ́wọ́ rẹ̀ AK-49 àti pẹ̀lú àwọn ohun tí ó ṣe jẹ́ ọta ìbọn 3 pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ní ó ní ṣe pẹ̀lú àwọn ọta ìbọn míì tó jẹ́ 12 nítorí àwọn nọ́mbà rẹ̀ ó yàtọ̀ síra wọn. Wọ́n ní wọ́n bá àwọn ìbọn onírànran àti àwọn tó ní ṣe pẹ̀lú ohun ìjà olóró náà lákàtà ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ìyẹn ní Ọmọ́táyọ̀ Ìwájọmọ yìí. Ní ibi tí wọ́n ti fi ọ̀rọ̀ náà léde wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá rọ́wọ́ tó ẹni yìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ẹ̀rí eléyìí tó fi hàn dájúdájú wípé adìhámọ́ra jà àti adigunjalè àti ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn òun ni ó ń ṣe. Ní ọjọ́ 14 oṣù keje bákan náà ní nǹkan bí ọwọ́ aago 4 kọjá ìṣẹ́jú péréte ni wọ́n sọ pé ikọ̀ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìwádìí yẹn ti ìpínlẹ̀ Èkó wọ́n tún rọ́wọ́ tó àwọn 4 kan tí wọ́n jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àti adìhámọ́ra jalè eléyìí tí wọ́n ní wọ́n rọ́wọ́ tó ní agbègbè kan ní Èbúté Mẹ́ta. Àwọn yìí ni wọ́n porúkọ rẹ̀ ní Raphael Hashimi ọmọ 30 ọdún, Wasiu Karim ọmọ ọdún 23, Sodiq Ọlábísí ìyẹn ọmọ 40 ọdún, Ibrahim Abdullahi ìyẹn ọmọ ọdún 22. Wọ́n nínú iṣẹ́ ìwádìí ni wọ́n rí wípé
wọ́n ti ṣe iṣẹ́ kan tẹ́lẹ̀ tí wọ́n pa ẹnìkan eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní Kamoru ọmọ 30 ọdún, èyí tí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ní ṣe pẹ̀lú ìyẹn akẹgbẹ́ wọn tí wọ́n ti wà kò rèé. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ni mo ṣì wà níbi tí a gbọ́ wípé wọ́n mà ti rọ́wọ́ tó àwọn kan eléyìí tó jẹ́ pé a fi ọmọ ṣe òwò ẹrú àbí owó nàbì ni a lè pè wọ́n ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní níbàámu pẹ̀lú ìgbìyànjú láti máa wo àwọn ọkọ̀ tó ń lọ tó ń bọ̀ lójú òpópónà. Ibẹ̀ ni ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà lójú òpópónà ni wọ́n ti rọ́wọ́ tó ẹnìkan lọ́jọ́ 13 oṣù kẹjọ ọdún 2025 ìyẹn ní agbègbè Ńlámbẹ Hausa Division, eléyìí tí wọ́n sọ wípé wọ́n rọ́wọ́ tó ẹnìkan Mustapha Abubakar, ọkùnrin èyí tí wọ́n ní wọ́n fura sí wípé ó jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ kò tọ́ yìí. Wọ́n ní ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Mustapha jẹ́ ọlọ́kadà eléyìí tó máa lọ ń gbé àwọn ọmọ. Wọ́n ní wọ́n bá ọmọ kan lọ́wọ́ ọmọ ọdún 15 eléyìí tí ó jẹ́ obìnrin lórí ọ̀kadà rẹ̀ ní ìbámu pé ó fẹ́ gbé ọmọ náà lọ fún àwọn tó kù láti lè pé kí wọ́n jẹ́ kí ọmọ náà kó gba Ghana lọ láti máa ṣiṣẹ́ owó nàbì. Wọ́n ní ọ̀rọ̀ yìí ló jẹ́ wípé ó padà tú sí àwọn tí wọ́n jẹ́ ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ ti àwọn alákànṣe iṣẹ́, èyí tí wọ́n padà fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé lẹ́yìn ọ̀rẹ́yìn níbi ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tí àwọn ṣe àti iṣẹ́ ìwádìí, àwọn rí pé ọkùnrin ọlọ́kadà yìí nìkan ló wà nídìí iṣẹ́ ìkó ọmọ ṣòwò ẹrú àti iṣẹ́ owó nàbì yìí. Ìyẹn wọ́n ní wọ́n padà rọ́wọ́ tó ẹnìkan tí wọ́n pè ní Charles Shima ọmọ ọdún 64 àti ẹnìkan tí wọ́n pè ní Ẹmọwò Ọ̀dọ́fẹ̀, ìyẹn Emmanuel. Wọ́n tún rọ́wọ́ tó Emmanuel Nwaka ọmọ ọdún 36. Wọ́n ní agbègbè ojú òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn. Ibẹ̀ ni wọ́n ti rọ́wọ́ tó ẹnìkan náà eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní Princess John tó jẹ́ obìnrin ọmọ ọdún 21. Wọ́n ní agbègbè Ọjọ́ta. Ibi iṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n ní wọ́n ṣe ló jẹ́ wípé wọ́n ti padà rí wípé iṣẹ́ rí àwọn wọ̀nyí wọn náà jọ ń dì pàǹpá láti kó àwọn ọmọ ọlọ́mọ ṣe òwò ẹrú ni, ìyẹn owó nàbì ní Ghana. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn náà múlẹ̀, wọ́n ní àwọn ọmọbìnrin ni wọ́n máa ń kó láti ọdún eléyìí tí orí wọn bẹ̀rẹ̀ sí bí ọmọ ọdún 15 sókè ni wọ́n máa ń kó lọ sí Ghana láti lọ fi wọ́n ṣe òwò nàbì. Ní ìbámu pẹ̀lú eléyìí, wọ́n sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n padà rọ́wọ́ tó àwọn ọmọ wọ̀nyí ní ọwọ́ àwọn tí wọ́n jẹ́ afurasí ọ̀daràn náà tí wọ́n ti ń gbèrò láti kó wọn lọ sí Ghana láti lọ fi wọ́n ṣe iṣẹ́ owó nàbì. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní wọn ò dín ní 10 tí ó jẹ́ wípé wọ́n rí gbà padà lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ afurasí ọ̀daràn yìí. Ní báyìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn náà múlẹ̀ wípé wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó lábẹ́ ọ̀gá CP Ọlọ́rundare Jimoh Moshood ó ti kọ̀ròjú sí irúfẹ́ ìwà bẹ́ẹ̀. Ó ní òun ò sì ní gba irúfẹ́ ìwà yìí láàyè rárá. Ó wá rọ gbogbo ará àdúgbò pé kẹ́ ẹ wà lójúfò láti rí wípé ohunkóhun tó bá lọ lágbègbè yín ẹ mójútó ẹ kẹ́fìn rẹ̀, torí ọlọ́pàá kì í ṣàjẹ́, wọn ò lè mọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní gbogbo ibi bí kò ṣe wípé àwọn aráàlú àbí olùgbé ibẹ̀ wọ́n tètè ta ọlọ́pàá lólobó. Wọ́n wá fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ láti ẹni tó jẹ́ CSP Benjamin Hundeyin, ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ Èkó ló ní ìròyìn yìí níbi tí a gbọ́ wípé wọ́n ní ọkùnrin kan eléyìí tí wọ́n ní ó mà gan ọmọ náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní ọkùnrin náà ló jẹ́ ọmọ ọdún 55. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe fìdí ìròyìn náà múlẹ̀, wọ́n ní wọ́n pe ẹni yìí wípé ẹni tó máa ń tú iná ṣe táwọn ṣe electrician ni láti wá bá wọn ṣe àwọn iná kan ní agbègbè náà. Ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ yìí, wọ́n ní bí wọ́n ṣe fìdí ìròyìn náà múlẹ̀ fún wọn, wọ́n ní kò pẹ́ níbi tó ti ń ṣe ọrọ̀ ajé lọ́wọ́ ló jẹ́ wípé ó ti gan mọ́ná. Wọ́n ní gbogbo ìgbìyànjú eléyìí tí wọ́n ṣe láti dóòlà ẹ̀mí rẹ̀ dé ilé ìwòsàn. Wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n gbé dé ilé ìwòsàn tán, ẹni tó jẹ́ dókítà tó wà lẹ́nu iṣẹ́ náà sọ wípé ẹlẹ́mìí ti padà gbà lẹ́nu ọkùnrin náà. Gbogbo ìgbìyànjú eléyìí tí wọ́n ṣe láti lè dóòlà ẹ̀mí ọkùnrin yìí eléyìí tó jẹ́ electrician tó ní ó kó wá bá wọn so náà yìí ló jẹ́ wípé wọ́n ní ẹlẹ́mìí padà gbà ní ọkùnrin eléyìí tí wọ́n pọ̀ ọmọ ọdún rẹ̀ ní ọmọ ọdún 75. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá fìdí ìròyìn náà múlẹ̀, iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wá sọ wípé kí gbogbo wa ká ṣe jẹ́jẹ́, ká wà lójúfò, ká rí ohunkóhun tó yẹ ká ṣe àṣé ká tó dédìí iná. K'Ọlọ́run bá jọ̀ọ́ kó máa ṣọ́ wa ní kó má jẹ́ a kú sóko wá nǹkan jẹ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ darapọ̀ mọ́ ní ìkànnì Ajiara Malifa TV, ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button, ẹ like, ẹ comment, ẹ share. Ẹ jẹ́ a pàdé ní comment section. Ẹ kí lójú wòye tí yín lórí gbogbo ìròyìn tí a ti kà, kí lẹ fẹ́ kí ìjọba ṣe
ọ̀nà wo lẹ fẹ́ kí ìjọba gbà láti lè jẹ́ kórílẹ̀-èdè Nàìjíríà kó tẹ̀síwájú? Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Lágbára Ọlọ́run bá ní ṣàṣetì àti ní ṣàṣedànù. Àmín. Àdúrà gbogbo ẹ̀dá nílé ayé ni kí ayé wọn tòrò káwọn àgbà wa má fọ̀pá tọ̀lẹ̀ níbùjẹ ẹran. Gbogbo àdúrà yìí lélẹ́dùn wa kúkú ń gbọ́. Àmọ́ àwọn ẹ̀dá la kọ̀ tá ò gbé ìgbésẹ̀. Ìròyìn ayọ̀ rèé fún gbogbo mùtúmùwà. Pàápàá àwọn tá ò fẹ́ ìgbé ayé ìnira fún àwọn àgbà wa gbogbo. Ilé ìtọ́jú tó péye fún àwọn arúgbó kan ti kalẹ̀ gbọ̀n sílùú Ẹ̀gbá. Mercy Healthcare Home ló ń jẹ́. It's a home away from home. Ibi tí ìtọ́jú tó péye sodo sí fún àwọn arúgbó wa. Àwọn yàrá wọn jojú ní gbèsè. Àyíká wọn sì rẹwà jọjọ. Ìpèsè oúnjẹ tó tọ́ tó yẹ tó sì dára fún àwọn arúgbó. Kì í ṣe ibi táriwo ti lè ṣèdíwọ́ fún ìlera. Gbogbo àǹfààní tó yẹ àwọn arúgbó ló wà níbẹ̀. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó nílẹ̀ yìí àti lókè òkun ló ń ṣiṣẹ́ níbẹ̀. Ṣebí náà wò ló bí yọ ọ̀kẹ́rẹ́. Mercy Healthcare Home wà ní Sotolamu Street, Olómore nílùú Abẹ́òkúta. Ẹ̀lọ́ wọn ni 08084771082. Mercy Healthcare Home ibùgbé tó rẹwà fún àwọn arúgbó wa. A ò ní rágó kẹ́yìn ayé wa o.